Africa Content TV. Amina. Èkó la wà. Bẹ́ẹ̀ni. Àbí bí kọ́ náà. Èkó náà ń gbé bí. Èkó ni wọ́n ń gbé bí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará Èkó. Ọ̀rọ̀ náà ń fi ìsọdọ̀ yín nísìn. Ó súnmọ́ bẹ́ẹ̀. Ẹ má fi ẹ̀tanú. Ẹ má fi bọnú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Ìjẹta ni mo dé láti Kánò. Mo sì máa ń tó ń gbọ́ ọ̀nà níbẹ̀. Ẹ má jẹ́ ayọ̀ máa lè lọ́wọ́ ara wa o. Ẹ má jẹ́ ayọ̀ máa lè lọ́wọ́ ara wa. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n ní ọmọ ẹni ò ní ṣèbí bẹ̀bẹ̀. Káwá lọ fìlẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì. Máa Kánò. Mo fẹ́ kẹ́ ẹ mú yẹn dání. Mo fẹ́ kẹ́ ẹ mú yẹn dání. Bàbá yà kéde wá. Ó dàbí ẹ bá máa bára yín sọ̀rọ̀. Ẹ má sọ̀rọ̀ ẹ̀ tanú. Ó fi ọ̀dọ̀ wa nìyẹn. Mo ṣe analyst kan nígbà tí mo wà ní Kánò. Mo fi pé mi lérò pé ọmọ Yorùbá kankan tó jẹ́ Mùsùlùmí. Táàpẹ̀ ló kọ Mùsùlùmí kọ ṣáájú yọ Nàìjíríà. Kò jẹ́ president rí Yorùbá tó jẹ́ Mùsùlùmí. Ọmọ Yorùbá tó jẹ́ Mùsùlùmí. Gbogbo ẹni ká ẹ̀rọ wo àrírí o àgbọ̀rí o bẹ́lẹ̀ yìí bá tún fò wá lu wàláì kò tẹ̀ wá lọ́wọ́ mọ́ láéláé. Ó tọrọ ni mo sọ fún wa yẹn. Ọlọ́run ní jó fò wá. Èkó lẹ́yìn ń gbé èmi ń gbé ní Haúsá mo sì ti kó sáàrin wọn kò sí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n sọ wọ́n ní bọ́ bá jẹ́ pé ọ̀wọ́ owó àti ọ̀yàyà tí oní Tinubu bá ná fáwọn tó bá yẹ pọ̀ wọ rẹ̀ bá ní àwọn ìbáṣọ pé àfẹ́kọ́lówó náà wà wọ́n níbẹ̀ gbogbo ti jẹ́ pásínà pé aràn àyàn lọ́wọ́ láyé wọ́n ní òsíngbà táwọn yọ sẹ́kù táwọn ọba dùn kó mbẹ. Àwọn tí wọ́n sì lẹ́nu ọ̀rọ̀ nù. Onípa báyìí ẹrù owó dáadáa ẹrù tó ń gbọ́ bá yá ẹ máa ṣẹ̀ṣọ́ kúṣọ káàkiri nígbà tí kẹ́hìn rẹ̀ ní ọba. Yorùbá nù wọn àdọ̀rọ̀ rẹ̀. Nọ́mbà 1 ẹni tí ń dorílẹ̀-èdè irú wà láàyè Yorùbá ni. Yorùbá ni. Nọ́mbà 1 aṣáájú tọ́ọ̀gì ní Nàìjíríà Yorùbá ni. Ẹgbẹ́ wo la ń ṣe wo kátìkàtì sí kí là ń bá ká. Bẹ́ẹ̀ni lọ́wọ́ ẹni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kí lọ́ọ̀ bá ká.